Ọlọ́run fọlá kébí ọjà mọ́ kò fi bẹ̀yìn. Bàbá ọ̀rẹ́ rọ̀ wípé kí ìfẹ́ lè wà láàrin gbogbo àwọn àfáà àti àfáà Saheed Shittu. Ọlọ́run àárín obìnrin lè apàdé àti Malam Yusuf pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀yin àgbàlagbà náà àwọn akéré láti sọ Ọlọ́run máa ń lé ọ̀kan sí ọ̀kan ni. Ọlọ́run mà wá gbà wá báyìí o. Saheed Shittu mà ti lọ sábà àwọn National Union o, àwọn NURTW. Ẹni ta ló lọ sábà? Lára àwọn tó lọ sábà náà ni Kunle Poli. Kí ló dé, kí ló fà á, kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú àfáà Akeugbagold àti àwọn àgbà àfáà tó kù? Gbogbo bí ó ṣe ní wọ́n ń tákù lòun torí pé òun ń tákù àwọn àfáà ẹlẹ́bọ, àwọn àfáà oní ritual àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ wàá mọ̀ pé wọ́n ṣẹ̀ gba béèlì Saheed Shittu ní gẹ́gẹ́ bá a ṣe gbọ́? Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò tí ì tán lẹ̀ o. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ṣì ń lọ. Ọ̀rọ̀ yìí ó ṣì ń draw bí okra soup. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó lágbára ni o. Ọ̀rọ̀ yìí ò tí ì tán lẹ̀ pàápàá pẹ̀lú àfáà Okanlomo àti bàbá Akeugbagold. Bóyá torí ẹ̀ gan ló ṣe sáré lọ wí pé kóun sáré lọ bá Kunle Poli o kán lè bóun dá sí ọ̀rọ̀ yìí o. Bí ọ̀rọ̀ ṣe wá ń lọ báyìí, ibo ló máa já sí? Ìgbà wo ni ìsinmi máa tó wà láàrin àwọn àfáà yìí, àwọn àgbà àfáà yìí àti Saheed Shittu? Kí ló dé tọ́rọ̀ yìí ò tí ì settle? Àwọn ìbéèrè tí ó wà lẹ́nu àwọn èèyàn nìyẹn. Kí ló tí kò tí ì settle? Ní báyìí sìn ó ti lọ bá àwọn National Union Kunle Poli pé kán lè gbà lọ́wọ́ àwọn àfáà ńláńlá tó lórúkọ yìí bíi àfáà Akeugbagold, Mudiru, Murikas, Imam Offa àti àwọn àfáà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Gbọ́ ohun tí Kunle Poli sọ nípa ọ̀rọ̀ tó ń lọ láàrin Saheed Shittu àti àwọn àfáà tó kù, most especially pẹ̀lú àfáà Akeugbagold. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kí ẹ̀yin náà kẹ́ wá drop comment yín lórí ọ̀rọ̀ yìí, nítorí bọ́rọ̀ bá ń lọ báyìí kò sẹ́ni tó mọ ibi tó máa parí sí. Kò sọ̀rọ̀ Islam ẹ̀yọ̀kan ni wá àti bàbá Akeugbagold àti Saheed Shittu àti Okanlomo gbogbo yín ní bá Islam jẹ sọwọ́ pọ̀ gbogbo Islam ká kí inú àwa náà tá ń gbọ́ Islam a lè máa dùn mọ́ wa lórí nítorí ìrẹ́pọ̀. Ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu Kunle Poli yìí. Ọlọ́run máa ṣàlékún fún ibi báyìí lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo èèwù ẹbí ọjà ẹ̀yìn Ọlọ́run fọlá kébí ọjà mọ́ kò fi bẹ̀yìn. Bàbá Akeugbagold náà àti alájà Alfulani Ọlọ́run àárín obìnrin lè apàdé àti Malam Yusuf pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀yin àgbàlagbà náà àwọn akéré láti sọ. Abẹ́ ìgbọ́rọ̀ tútù látẹnu Kunle Poli. Ọlá àṣẹ Ọlọ́run ọba gbogbo ìlú yẹ̀gẹ̀ tó kù nínú Islam tó fi di pé Ọlọ́run àpánú ojú ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìgbà wo ni irú ọ̀rọ̀ báyìí máa tó dákẹ́jẹ́? Ìgbà wo ni ìsinmi máa tó wà lórí ẹ̀? Nítorí àwọn tí wọ́n pè láàfáà yìí, wọ́n láwọn kan tí wọ́n ń wò wọ́n, tó ń follow wọn, tó ń dẹ̀ wo ìṣe wọn, tó ń wo ìwà wọn. Ibi tí issue ti máa ń wà rèé, nítorí aṣíwájú làwọn ọmọ ẹ̀yìn máa ń wò. Because wọ́n bá rí báwọn aṣíwájú wọn ṣe ń take issues, bí wọ́n ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀, bọ́n ṣe ń address àwọn èèyàn, bọ́n ṣe ń approach wọn, bẹ́ẹ̀ náà làwọn náà ṣe máa take ara problems religion nìyẹn. Because at the end of the day, a máa rí àwọn religious leaders, ó lè jẹ́ ní ẹ̀sìn kejì, ó lè jẹ́ ní Islam náà ni, tó jẹ́ pé wọ́n máa sọ pé báyìí lọ́lọ́run sọ pé káwọn èèyàn ṣe bẹ́ẹ̀, ṣáwọn náà ń ṣe bẹ́ẹ̀? Ìwà wo làwọn náà ń wù tó jẹ́ pé kò ṣe máa fẹnu sọ? Gbogbo ọ̀rọ̀ tó ń lọ yìí, báwo náà ṣe máa settle ẹ̀? Báwo náà ṣe máa fi ìsinmi sí kí gbogbo ẹ̀ kó lè parí, kí gbogbo nǹkan tó ń rùn nílẹ̀ kò tán pátá? Pẹ̀lú ọ̀rọ̀ tó wá ń lọ láàrin àfáà Saheed Shittu àti àfáà Okanlomo àti àgbàfáà Akeugbagold àtàwọn àfáà ńláńlá tó kù báyìí, kí lẹ rò pé ó lè mú kí gbogbo ọ̀rọ̀ yìí kó settle? Àbí kí lẹ rò pé ó fà á
tọ́rọ̀ yìí gan ò tí ì tán lẹ̀ kí lẹ rò pó fà á gangan. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.